owó epo tún lọ sókè sí lágbàáyé bí Trump ṣe sọ kókó ọ̀rọ̀ mẹ́sàn-án nípa ogun US àti Iran tó sì ṣèlérí pé Amẹ́ríkà yóò túnbọ̀ fínná mọ́ Iran lọ́nà tó ní agbára sí i. ọ̀rọ̀ mà ti tún fẹ́ dìbò lọ yà mí báyìí láàrin Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran. ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì yìí. ilé tí àwa ti ka ìròyìn gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ìtàn níbi tí a ti gbọ̀n sáfẹ́fẹ́ tàbí àṣà ilé pẹ̀lú mi sí Odùduwà lọ̀rọ̀ tó mọ̀ ń jáde lẹ́nu wa. Amẹ́ríkà àti Iran wọ́n ṣe tán láti tún dojú kọra wọn. ṣé mọ̀ pé kì í sọ̀rọ̀ yìí mọ́ ó ti lé ní oṣù kan tí ń lọ bí oṣù bíi méjì báyìí tí ogun ti ń lọ lọ́wọ́ láàrin Amẹ́ríkà, Israel àti orílẹ̀-èdè Iran. nítorí ogun náà owó epo ó ti tún gbówó lórí sí báyìí o. owó epo rọ̀bì tó ti lọ sókè sí báyìí káàkiri àgbáyé lẹ́yìn tí ààrẹ Donald Trump kéde pé orílẹ̀-èdè Amẹ́ríkà yóò tún ṣe ìkọlù sórílẹ̀-èdè Iran níkọlù tó ní agbára sí báyìí o. Trump sọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ móhùnmáwòrán lálẹ́ ọjọ́rú àti láti iléeṣẹ́ ìjọba Amẹ́ríkà èyí ò White House. Trump tún rọ àwọn orílẹ̀-èdè tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Amẹ́ríkà wípé kí wọ́n fi ìgboyà gbé epo rọ̀bì wọn gba ọ̀nà orí omi òkun Strait of Hormuz èyí tí Iran ti gbé tì pa látàrí ogun tó ń lọ lọ́wọ́ láàrin Israel, Amẹ́ríkà àti Iran. Trump kò ṣàì fi ìdí rẹ̀ múlẹ̀ pé Amẹ́ríkà kò nílò láti gbé epo rọ̀bì wọn gba ọ̀nà Strait of Hormuz tó wà ní Iran. ọ̀pọ̀ òǹwòye ló ti sọ pé púpọ̀ nínú ọ̀rọ̀ tí Trump sọ lálẹ́ ọjọ́rú ni ó ti mẹ́nubà tẹ́lẹ̀tẹ́lẹ̀. iye tí wọ́n ń ta àgbé epo rọ̀bì kan lásìkò tá a wà yìí ó ní $106 lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà sọ ọ̀rọ̀ tán. bákan náà ni ọjà káràkátà epo rọ̀bì ó ti já wálẹ̀ lẹ́kùn Asia àti láwọn orílẹ̀-èdè tí wọ́n ń wara epo rọ̀bì láti ẹkùn Middle East báyìí o. ẹ̀wẹ̀ agbẹnusọ fún Iran náà ti kìlọ̀ wípé ó ṣeéṣe kí Amẹ́ríkà tún ṣèkọlù tó lágbára sí orílẹ̀-èdè Iran láìpẹ́. ṣáájú kí Trump tó sọ̀rọ̀ ní iléeṣẹ́ Iran tó rí sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ló ti sọ pé kò sí òtítọ́ nínú ọ̀rọ̀ tí Trump sọ pé Iran ti ń béèrè ìrànlọ́wọ́ àti láti jẹ́ kí ogun mi báyìí. ogun tó ń ṣẹlẹ̀ ní Iran ọ̀hún náà ti ń fa ìyapa láàrin ẹbí lórílẹ̀-èdè Iran. bí àwọn kan ṣe fi ara mọ́ kí ogun náà tẹ̀síwájú làwọn míín gbàgbọ́ pé kò sí nǹkan kan gidi tó lè jáde nínú ogun tó ń lọ lọ́wọ́ o. ẹ wá gbọ́ kókó ọ̀rọ̀ tí Donald Trump sọ lórí ogun tó ń lọ lọ́wọ́ ní Iran yìí. ọ̀pọ̀ akọ̀ròyìn ló ti sọ pé àwọn nǹkan tí Trump ti sọ síwájú náà ló tún sọ padà nínú ọ̀rọ̀ rẹ̀ lálẹ́ ọjọ́rú. wọ̀nyí ni kókó nǹkan tí ààrẹ Trump sọ. èyí tó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀. Trump ní iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà yóò parí iṣẹ́ tó ń ṣe ní Iran láìpẹ́. bákan náà ló tún ní ààrẹ Trump ní Amẹ́ríkà yóò ṣe ìkọlù tó lágbára sí Iran láàrin ọ̀sẹ̀ 2 sí 3 báyìí. ìyẹn túmọ̀ sí pé ẹ máa retí ìkọlù Amẹ́ríkà sí orílẹ̀-èdè Iran láàrin ọ̀sẹ̀ 3 gẹ́gẹ́ bí ààrẹ Donald Trump gẹ́gẹ́ bó ṣe sọ. ààrẹ Amẹ́ríkà tó ké pe àwọn orílẹ̀-èdè tó ń gba epo rọ̀bì láti ẹkùn Middle East wípé kí wọ́n lọ fi pa gba ọ̀nà Strait of Hormuz eléyìí tí orílẹ̀-èdè Iran ti tì pa. Trump tún sọ pé kí irú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ máa ra epo rọ̀bì lọ́wọ́ Amẹ́ríkà. Trump ní Iran ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan ìjà olóró kí Amẹ́ríkà tó ba ibùdó nǹkan ìjà olóró wọn jẹ́. ààrẹ Amẹ́ríkà tún sọ pé tí Iran kò bá fi fẹnu kò nínú ìjíròrò pẹ̀lú Amẹ́ríkà láàrin ọ̀sẹ̀ 2 sí 3 sí àsìkò yìí Amẹ́ríkà yóò ṣe ìkọlù sí ibùdó àmúṣagbára Iran gangan. kò dín ní ìdá 20 báyìí eléyìí tó jẹ́ epo rọ̀bì lágbàáyé tí ọkọ̀ ojú omi agbépo ń gbé gba ọ̀nà Strait of Hormuz tó wà ní Iran. Iran sì ti gbé ọ̀nà Strait of Hormuz yìí tì pa láti ìgbà tí ogun tó ń lọ lọ́wọ́ yìí ti bẹ̀rẹ̀, èyí tó jẹ́ kí owó epo rọ̀bì lọ sókè káàkiri àgbáyé. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. èyí la tún gbọ́ tá a tún ní ká fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí níkànnì yìí. ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí gbọ́ wá. Ètò tó
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.